Ṣé rí fídíò tí mo fẹ́ play fún yín ó speak volume, like ó speak a lot. Ẹ̀kọ́ pọ̀ ńbẹ̀ tí ó ń ṣe kékeré. Ṣé rí ní live yìí kó tó lè conclude wípé ẹnìkan jẹ́ ahun, ó nídìí àwọn understanding kọ̀ọ̀kan nípa ẹnìyẹn. Kó tó lè bú olówó lórí nǹkan tó decide láti má fi owó ẹ̀ rà, ó nídìí àwọn understanding kọ̀ọ̀kan tó bá fẹ́ gbẹ̀ṣẹ̀ tó fẹ́ ṣe Ọlọ́run. At the same time kó tó lè sọ fún olówó wípé ṣé nǹkan tó kàn lọ́rọ̀ ẹ̀ ní ẹ wo adúrú nǹkan tó lọ kówó rà, ó nídìí àwọn understanding kọ̀ọ̀kan tó bá fẹ́ dẹ́ṣẹ̀ tó fẹ́ ṣe Ọlọ́run. Gbogbo wa bá ṣe wà yìí la máa ní ìsídà ká nínú family tàbí ká ní lọ́rẹ̀ẹ́ àbí colleague àbí nínú ẹbí ṣá àbẹ́ni tá a mọ̀ ládùúgbò àbí ká ti gbọ́ ìtàn nígbà ẹni tẹ́ máa sọ pé ó dẹ̀ kó adúrú owó yìí ó dẹ̀ lọ fi ṣe nǹkan báyìí. Nǹkan báyìí ló yẹ kó tó kàn lọ́rọ̀ ẹ̀. Ṣé o rí nǹkan tó ń fún kálukú ní joy àmọ́ understand nǹkan tó ń fún oníkálukú ní joy tó ibi tó ti ń derive joy ẹ̀ tó ti ń derive happiness kò lè yí ẹ. So ó máa difficult fẹ́ni tí ò bá yàn ṣe wàhálà owó, tí ò bá yàn pé gbogbo ọ̀la, tí ò mọ nǹkan téèyàn go through láti realize owó ẹ̀. Bọ̀ ó common káwọn èèyàn máa fẹnu járáwọ̀ èèyàn pé ó ṣe wá jẹ́ nǹkan tó tọkàn ní kí lélẹ́yìí ló ń fowó ra ẹ̀wò nǹkan tó lọ ń fowó ẹ̀ ṣe. Ẹ farabalẹ̀, ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe sí Àkọ́ TV, ẹ comment, ẹ bá mi share fídíò yìí. Ẹ̀kọ́ pọ̀ gidi gan nínú nǹkan tí King Dr. Saheed Òṣùpá nínú nǹkan tó sọ nínú fídíò yìí. To God who made me. So tó bá rí èèyàn tó kó 2 million naira tó lọ fi ra nǹkan kan, owó ẹ̀ ní ṣá, kó tó bu kó tó sọ pé ó ṣe nǹkan kan, kó tó pé ní ẹni tí ò mọ̀ nǹkan tó ń ṣe àbí àpà, á gbìyànjú kó mọ nǹkan tí nǹkan yẹn fẹ́ bí fún àbí joy àbí happiness tó fẹ́ derive níbi nǹkan tó ṣe yẹn. Ẹ jẹ́ ká jọ farabalẹ̀ ká wo fídíò yìí. Ẹ̀kọ́ pọ̀ ńbẹ̀ tá máa pọ̀. Òṣùpá ti máa wọṣọ nínú mi máa ń dùn. Mo tọ́ ma mẹ́kẹ̀ mi ábì nìyẹn. Mo lè wọṣọ 20 million 30 million mi ò jí sòrò. Nǹkan àbánikọ́bọ̀ lápò. Màá máa rẹ́rìn, màá máa ṣe bí ọlọ́ba, màá máa ṣe bí Tinubu tí bá ti wọṣọ tó wọ́n. Wo dàkí, ẹrù tó gbówó lọ, wo dàkí, wo ẹrù. Owó tọ́mọ ẹlòmíì ìtọ́jú tó fi kọ́lé tọ́mọ ní mo kọ́lé jù yìí lọ. Mo ra mọ́tò yìí lọ, màá wò màá rẹ́rìn. Òfọ́kóló ló fi kọ́lé, òfọ́kóló ló fi ra mọ́tò. Àfọwọ́ ya bí bébà ní àná bí wèrè. Kò sí tá a mú wáyé, kò sí tá a máa mú lọ sọ́run. Ó tá ẹ bá jẹrẹ yẹ máa gbé fò. Aṣọ tó wọ̀, oúnjẹ tó jẹun ní tiẹ̀. Ó dà ká kọ́lé. Ilé méjì mẹ́ta ó ti tó. Ilé àkọ́jù ẹlòmíì ló máa jogún ẹ̀. Wọṣọ jẹun. Bu nǹkan sára. Bu nǹkan sẹ́sẹ̀. Òun nìyẹn. So téèyàn bá lọ gbé sọ́kàn wípé èèyàn níṣòro kan wípé so nítorí pé ó ti wá níṣòro yẹn sí ìṣòro yẹn ló gbúdọ̀ bá kú, like ó believe pé kíní yẹn gbúdọ̀ consume life ẹ̀ no ara. Tó bá jẹ́ nǹkan kan ló máa ń fún ẹ ní joy, bóyá torí pé ò lówó lọ́wọ́ sí o bẹ̀rẹ̀ sí ní wọ ìkísà, o decide láti máa rùn pa, láti máa jáde káwọn èèyàn máa fọwọ́ bomú, just to tell people, just to let them know the condition you are. Do we really need that? So ọ̀pọ̀ ìgbà wà tó jẹ́ pé tó bá ṣe múra gan ló máa attract ta ló fẹ́ ṣe ẹ́ láàánú, because gbogbo èèyàn tó bá rí wèrè ló máa fẹ́ yàgò fún. Ìwọ dẹ̀ ni ò fẹ́ káwọn èèyàn sá fún ẹ nítorí pé o ní ìdààmú, bọ́ ní tó wọ̀ sọ́rùn o ló ti ń júwèé wípé ìsídà kó jẹ́ pé o ní àrùn àmúdì kan, kó jẹ́ pé nǹkan tí ó máa lágbára jù wọ́n lọ máa ṣẹlẹ̀ sí wọn tó bá come closer to you. So nǹkan tí mo ń try láti message tí mo ń try láti pass gangan ni pé ẹ bá listen sí nǹkan tí King Dr. Saheed Òṣùpá sọ yìí pé táwọn bá ti wọ aṣọ
táwọn wọ bàtà kò sí iye táwọn ò lè lọ kóra o so because àwọn mọ̀ pé táwọn bá ti lè wọ̀ báyìí pé èmi mo láṣọ èmi ni mo dẹ̀ wọ̀ pé ó máa ń fáwọn ní joy àti àwọn happiness kọ̀ọ̀kan tó jẹ́ pé normal pé bí àwọn jẹun àbí àwọn lọ ṣe fàájì nìkan kò lè rà so a ní láti mọ bá ṣe máa kí ló ń fún wa ní ìdùnnú tá a máa ní láti máa prioritize nǹkan yẹn nítorí gbogbo ènìyàn máa kó wàhálà nílé ayé ẹwọ ẹ̀kọ́ nórin yẹn wípé tó bá ti kọ́lé kan that is own belief o because ẹlòmíì náà ẹlòmíì wà tó yẹ pé òun máa wò pé mo láì kìíní lébi kìíní lébi kìíní lébi kìíní but tá a bá jọ wò náà generally tá a bá view ẹ̀ lọ́pọ̀ ọgbà náà ilé pọ̀ lápọ̀ jù kò ń ṣe nǹkan tó máa ń padà wúlò fún onílé tó ti kọ́ ibi tó ń gbé ẹlòmíì tẹ̀ ó prefer kó jẹ́ pé tó bá ti níbi tó ń gbé tó dẹ̀ ṣègbìyànjú lórí àwọn ọmọ tó dẹ̀ láwọn investment pẹ́pẹ́pẹ́ kan owó tó kù máa fi ṣàánú máa sọ pé àwọn fẹ́ fi ra àlèkè àmọ́ òun so ẹjọ́ nǹkan tẹ́yìn náà bá rí sí tẹ́yìn náà bá view tẹ́yìn náà bẹ́yìn náà ṣe mú mọ̀ pé ẹ̀yin olóye ẹ̀yin ọlọ́gbọ́n ẹ̀yin ọ̀jọ̀gbọ́n Ọlọ́run fún nímọ̀ tọ́lọ́run fún ní làákàyè ilẹ̀ wà lórí Akọ TV àtàwọn míì tó máa tún padà come across sí fídíò yìí so ní tó ń fún kálukú ní joy àti ìdùnnú ó yàtọ̀tọ̀ síra wọn torí ẹ̀ ní bólówó bá ṣe náwó ẹ̀ ká má sáré conclude pé àpà ni onínàkúnà ni ó ṣe kíni àkọ́kọ́ àbá ṣiṣẹ́ owó ẹ̀ wọn ló mọ iye ogun tóun jẹ́ àti wàhálà tó face kó tó di pé owó ẹ̀ generate kó tó di pé Ọlọ́run kó jọ fún ẹlẹ́ẹ̀kejì ni pé àmọ́ nǹkan tó fẹ́ derive níbi nǹkan tó ń kówó yẹn lé lórí yẹn ẹtìgẹ́tẹ̀ Ọlọ́run á máa fún wa ṣe o àṣírí wa ò ní tú Ọlọ́run á gbàdúrà wa Ọlọ́run á jẹ́ ká gbé ayé rọrùn gẹ́gẹ́ bá ṣe fẹ́ ẹ ṣé gan tẹ́ǹtẹ́ ti sọ wa God bless you.